tí ń lọ ẹni ohun tí ń lọ kọ́nà ọba mi kú gbogbo àwọn tó fẹ́ pa Markaz jẹ́ kọ́nà ọba mi kú wọn ṣe. Abdul Hakim ó kéré sí wọn ó kéré sí mi àmọ́ náà ó gbé iṣẹ́ ńlá ó gbé fún ọwọ́ ń jẹ ní mímọ́ bí iṣẹ́ ìwájẹ́ tí ṣe àdámọ̀ ń bẹ láyé yìí ìmọ̀ bí mi kò ti ṣe wà àdámọ̀ òṣìgbà tí ṣe àdámọ̀ ti sí láyé èmi ń bẹ láyé mọ̀mọ̀ ṣe wà àdámọ̀ mọ̀ mọ̀ sẹ́ ẹ̀ mọ̀ òru ẹ̀ mọ̀ mọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mọ̀ olóhùn nìkan. Ìwà táwọn fi ń bẹ ní Markaz tí wọ́n wù ọ̀pọ̀ tó gbogbo tí ṣe wà àdámọ̀ lórí ẹ̀dá Markaz ilẹ̀ ẹ̀yin náà máa mọ ohun tí ń lọ láyé nísìnyí kọ́mọdé kọ́ máa kú àgàdàgà kọ́ máa kẹ́ kọ́ máa kú àfáà àfáà máa tẹ̀ jẹ́ ní tó kù bí ẹ̀jẹ̀ àlọ́ ẹnu rẹ̀ ọ̀gbá ọmọ akẹ́dùn mi náà máa wá tọrọ bá àfáà níbi tó kù bí ẹ̀jẹ̀ àtó. Adúgbò gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ bàbá wa Kamal àrà ágàdì ọlọ́run yọ́ mú sí wọn kọ́sà lẹ́kùn kẹ́ fún wọn. Gbogbo omi bọ́rọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ lójú ayé àwọn tó ń bí àtàwọn tó tọ́ ní díẹ̀ tó fún ádámà débi bá dàgbàdé kó tó di pé ọlọ́run lọ́wọ́dé ó ti gbọ́ gbogbo ẹ̀ lẹ̀ láti fi táyé ṣe láti fi tóyọ̀ ṣe láti fi kó àwọn èèyàn kó òlóko àmì. Ọlọ́run wá ní ṣé wàá dábò kó ara jáde lẹ́yìn wọn. Ọlọ́run wá ní kí wọ́n gbà fúnra wọn. Èèyàn kan ẹnìkan ọ̀dá tán àwọn ànẹ́bí ọlọ́run nìkan lọ dáa tó. Ní kí gbogbo ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n lára ṣé wàá dábò tí ò sí ìkẹ̀kọ̀ tọ́lá ìlọ òde àjọ lọ ni ìlọ ṣe wá sí ìlọ̀rọ̀ wá sí àbí kí n dáná sí. Àwọn ayé wọ́n mọ̀ níbi ọmọ tó bí. Ìwà ni ohun tó kù díẹ̀ lọ́kàn lára ṣé wàá dábò tí àwọn fábílì sì ṣe báyìí bí n bá rí ìgbé mi ẹnu omi ọ̀gá kí bá fábí ṣe. Lọ́kàn Sàláàtì ọlọ́ọ̀kọ́ foríjì ìyá wa Ráfà ìyàwó bàbá àti Súlè lọ́rẹ̀ kan náà ti bẹ Markaz ní ìsìn tí wọ́n ṣe ní ọdún fẹ́ tó yẹ pé ohun tí ṣé wàá dámọ̀ fẹ́ ni wọ́n ṣe lẹ́yìn ṣé wàá dámọ̀ ẹ̀sán rẹ̀ ń bẹ́lẹ̀ adájàṣẹ́ mo wá ní lójú wọn mo ti sọ mo ní bàbá mo ní Ọlọ́run fi kẹwàá ó fi ṣe wá láàrin yẹn ṣé wàá dámọ̀ lójú àwọn ohun ènì mo ní ẹ̀yà yìí ṣe rí pàtẹ́ mi dé bẹ́ẹ̀ bá bu ọwọ́ ṣé wàá dámọ̀ èèyàn lè tó lọ́wọ́ fẹ́rẹ̀ ṣé wàá dámọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀yà yòókù wò bẹ́ẹ̀ bá àwọn ẹ̀mí wọn bí bẹ́yìn bá àwọn ẹ̀mí wọn bí pẹ̀lú bọ́lá ti ṣe ọ̀dà ọdún rí ó ṣe é pè lẹ́nu èmi ó ṣe é pè ní bàbá ó ṣe é pè lọ́gà ó ṣe é pè lọ́kọ tóbìnrin mọ̀lẹ́ ìyá yìí ẹ wá mọ̀kéwù ẹ lóhùn ẹ mọ̀ ọ́ lò ẹ wá fún wà kan balẹ̀ jẹ́ tó fi já sí pé ẹ bàtà wá bá ajọ́ ọmọ yìí jẹ́ tí wọ́n bá jẹ́ bẹ̀rẹ̀ àwọn náà nù ọlọ́wọ̀n jẹ́ ìrí kankan tó kù díẹ̀ sí àtò àwọn ọmọ Markaz àtìkú àwọn ọmọ tí tí wọ́n adámọ̀ náà bí wọ́n wá wọ́n wà tó kù díẹ̀ sí àtò ọlọ́run kọ́ bá mi tó wọ́n ṣe o ọlọ́run kọ́ bá mi tó wọ́n ṣe bí ẹ̀ bá bá mi tún ṣe ewu bẹ fún yín lọ́la ewu bẹ fún yín àtẹ̀mí àtẹ̀yìn àpàdà kó bẹ̀ àwọn kan tù bàkù èyí tá a bá ṣe la fẹ́ lọ bá gbogbo ohun tí wọ́n lọ ọwọ́ kó àwọn ọmọ tó dé ìmọ̀lò níbi sí ìmọ̀ bí ẹlòmíì ọwọ́ kó gbé epo bẹ́ẹ̀ ọwọ́ jẹ́ kí n ṣe wà á dámà àti bàbá Kàmáàlù dínà àwọn ẹni ọlọ́run méjì láyé ní tí wọ́n mọ̀ fáwọn ní nǹkan Ìlọrin mọ̀ fáwọn ní nǹkan alágbára ọmọ jáde gbogbo èèyàn sì ní gbogbo ọmọ kọ́ ní ọ̀yọ́ ọmọ bú wọ́n wá jọmọ pínkì àgbọ́mọ mẹ́ta lọ́yọ́ ọmọ lẹ́nu ọmọ èèyàn ó ti tó ọmọ tó bá yára yóò jèrè èyí tó bá yà dáadáa èyí tó bá yà dá yóò jèrè wọ́n wá ń sọ̀rọ̀ sí àwọn bàbá tó ṣe pé ṣé wàá dábọ̀ tó jẹ́ àfáà wa kò bá ṣe délẹ̀ rí ọlọ́run kó yí àwọn ọmọ fún wa ọmọ bàbá wa Kàmáàlù dì nǹkan wọ́n pè ní Abdulrahman ní kíni Abdulrahman Dáúsù ọjọ́ ọmọ bàbá Kàmáàlù ọmọ ni nínú ọmọ ni láàrin ọmọ
ọ̀kan ṣe ọlẹ́gbẹ̀rún ọmọ. Gbogbo ìdákúdá tí gbogbo àwọn ọmọ mọ́lúpàṣì tí wọ́n lẹ́kọ̀ọ́ tó bíbí tí wọ́n lóbi tó wọ́n ṣe ṣe ìfọ́mọ tí wọ́n fọmọ wọn wí pẹ̀lú ìdákúdá tó ṣe pé tọ́ba rí pé tọ́ba bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ bí gbogbo nǹkan bẹ̀rẹ̀ bí kí náà ló ti bẹ̀rẹ̀ pé wọ́n dá rẹ̀ tó jẹ́ pé lórí wọn ìgbòkè ẹ̀ bẹ̀rẹ̀ kò ṣe túláṣì kéèyàn gba ohun tá a wí. Àwọn ọmọ àtọmọ tí gbọ́mọ àfáà àtàwọn ọmọ kéwú tí wọ́n pilẹ̀ rádaràda àti ohun tí ọ̀dà àti tí ibi ọgbẹ́ni tó dé bí ìtọ́jú pé gbogbo ayé tí wọ́n gba mọ́ríkàṣì ní nǹkan kíkan wọ́n wá ọmọ 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 tá a wí ọ̀rọ̀ tí ẹnu iṣẹ́ wà á dá máa bẹ̀ láti ṣe gbọ́ bá kàbá yìí ọmọ yìí wá sọ. Ádámọ̀ lọ́rọ̀ ni àbámọ̀ ẹ̀ tó bá sì jẹ́ mọ̀ lọ́rọ̀ ẹ̀ ìwọ nu ẹni tó rán ẹnu. Àmọ́ èmi ọmọ kankan nípa ṣé wàá dámọ̀ tí wọ́n á sọ pé gbogbo tí ṣé wàá dámọ̀ ọkọ̀ lẹ̀ nípa bàbá Kamal àtàwọn àfáà wọn àtàwọn bẹ́ẹ̀ 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 tí jẹ́ ipò rẹ̀ àti orúkọ rẹ̀ téèyàn lè máa dùn lọ́nà lẹ́yìn ní orí bẹ́ẹ̀. Àwọn ọmọ wọ̀nyí àti àyílẹ́kọ̀ọ́ wọn tí wọ́n fi ń sọ̀rọ̀ sáwọn ẹni Ọlọ́run ọmọ máa wá mú ọ̀fọ̀ ẹgbẹ́ ọ̀gàdé ní pé oníṣẹ́ wa dábọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ ẹni ọ̀tọ̀ ewu tí ń bá àwọn èèyàn sọ lẹ́yìn ọ̀tọ̀. Ṣé wàá dábọ̀ oníkọ̀rọ̀ bàbá níkọ̀rọ̀ èmi jọ̀kan náà ní tọ́wọ̀n ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni mo lò. Bàbá pè ní pé mọ́sùlùmí wáyé ẹgbẹ́ eléyìí ní ohun tó ń kéré bí dúdú orí èèkan náà. Lẹ́nì kan sọ pé ìgbà tí wọ́n ń bá wí òun náà nì àwọn náà nì tí bá àwọn Markaz nì. Ẹ̀yin gbọ́ wọ́n fẹ́ sùn kankan mi rí ní Markaz. Bẹ́ẹ̀ ti yẹ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́rìí mi bẹ́ẹ̀ làwọn tó kù náà ń jẹ́rìí mi lọ́rọ̀ Ọlọ́run. Èyí mo á sọ mo fi bẹ Abdulrahman Gawsu ọmọ bàbá Kamal ọmọ nu dákun torí Ọlọ́run. Má fàájú yìí ṣé wàá dámọ̀ òní kọ̀rọ̀. Ọ̀nà ìdá kan pẹ̀lú bàbá Kamal dín. Èyí tó sọ sínú èyí tí ṣé Adámọ̀ sọ sínú tí àtàkì mú ká àti ábùrù bọ́ọ̀sì tí Ọlọ́run ní kí wọ́n gbé jáde pẹ̀lú àwọn tó kù náà òun ni ẹgbà sórí ẹ̀. Àmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má da ọ̀rọ̀ wọn pọ̀ mọ́ ṣé wàá dámọ̀ pé ohun tí ṣé wàá dámọ̀ kọ́lẹ̀ nípa Kamalu bàbá wa Kamalu dín kì í ṣe bẹ́ẹ̀ ó tún ní nǹkan tí ń fi ń kó àwọn ọmọ ẹ̀ lọ́tọ̀ ní lẹ́yìn ṣé wàá dámọ̀ ò ní o Ọlọ́run sì mọ ilé Ọlọ́run wọn wáyé Ọlọ́run kọ́ dẹ́kun jàre ọba àforíjì gbogbo àwọn bàbá náà. Gbogbo ohun tó bá gbà ní ẹ fún àwọn ọmọ burúkú yẹn ọmọ àlè ni wọ́n yìí ṣọmọ rẹ Ọlọ́run ayé àwọn ọmọ alọ́mọ kọ́mọ wọ́n bẹ̀ yìí torúkọ Ọlọ́run àti gbogbo ẹ̀yẹ ẹjọ́ àdàbíyà Akeem máka rẹ̀ Ọlọ́run nífa rẹ̀ mọ́ ẹ Ajibasu máka rẹ̀ Ọlọ́run nífa rẹ̀ mọ́ ẹ òtítọ́ tẹ̀ yìí mọ̀ ẹ dúró lórí ẹ̀ títí á fi lọ bá wọn Ọlọ́run kọjá náà lẹ́yìn o ẹ̀yin jọ̀mọ́ ẹ̀yin náà gbọ́ ohun tí ń lọ ẹ̀rí ohun tí ń lọ ẹ mọ̀ ọ́n èmi ò sì ní ìníkàn ohun tó kéré bí inú kó orí èdè rẹ̀ mọ́ṣúlù wa yanjú ẹ̀ ọ̀wá lọ́dọ̀ mi pẹ̀lú ṣé wàá dámọ̀ ni lọ́wọ́ jẹ́ pé mo wá ní ohun tó kù díẹ̀ pé mo ṣe àáfàá mi rọ́jú ni lọ́ fi gbà ẹ wo bí wọ́n ọyá ìṣe sápò Nàìjíríà àbí kí n ti kú Ọlọ́run wá ní gbogbo ẹ̀ ṣe ó ṣojú mọ́ṣúdì gbogbo bí ti rí ọwọ́ àwọn náà ti rí ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yà àdàbíyà ẹ dákun ẹ ṣe sùúrù ìwà tí àwọn bàbá pò tán bí bára wọn lòun ní kẹ́jẹ́ káwa náà jogún lára wọn. Bàbá Kamalu ọ̀nà ìdá lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ ṣé wàá dámọ̀ o ṣé wàá dámọ̀ sì ní àìdá àtọ̀ tó fi ròyìn bàbá Kamalu náà gbọ́ àwọn ọmọ àlè fún ọjọ́ ọmọ Markaz tí wọ́n sì lé eke ńlá wọ́n sì bíbí gbà. Àwọn tó jẹ́ pé Ọlọ́run ní kí wọ́n jọ ọmọ dáadáa tí wọ́n bẹ́ẹ̀ lọ́rin wọ́n ti fẹ́ dá kíní rẹ̀ fún ọ níṣẹ́ láàrin gbogbo àwọn ọmọ àdàbíyà kárí ìmọ̀ rẹ̀ ni mo ti ẹ̀dúpẹ́ àdàbíyà lèmi náà nípìnlẹ̀ àdàbíyà ni mí nípìnlẹ̀ àwọn àfáà àtọ́kọ́ mi kí àfáà Muhammadu Gali Usman àdàbíyà lọ́kọ́ ń kéwú bàbá wa Junaid òun lọ́kọ́ ń kéwú ọmọ kéwú bàbá ní kíni nílọrin bàbá wa ẹ̀gbọ́n bàbá Salimanu Ake lórí báyìí gbogbo kìíní wọ̀nyẹn ṣé ìwà Adámọ̀ náà fẹnu ara ẹ̀ sọ fún ìpé àdàbí àlòrú fi pilẹ̀ nígbà tó wá tó bẹ̀rẹ̀ sí ibi Ọlọ́run ọba ẹgbẹ́ kọ́ náà ó fún lóhùn lóru ọ̀nà tó gbà àti ìfaragbọ́nẹ̀ fọ́nà
ó ní inú orin àwọn oníwákà àtolórí lòun ti mú ohun Markaz lórí ṣáájọ àdàbí àná nípìnlẹ̀ kí ló jẹ́ ìgbọ́nà abẹ́ni tọ́lọ̀ ń gbọ́nà fún títí náà lè kalẹ̀ èmi ọ̀làtàkọ lórí kankan ní gbogbo àdàbí àlèmí náà nípìnlẹ̀ àdàbí àníṣe wà á dámọ̀ ìtàní àpá ìtàn fún òun lọ́fẹ́ máa rẹ̀ sọ gbogbo àwọn tó yọ máa lè kí ń gbọ́ àdàbíyà àwọn òbí wọn ni wọ́n bú ẹ̀yìn kọ́ ẹ̀dákun ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bàbá wọn bí ẹbí wọn ṣe àríkọ́gbọ́ mẹ́lò míì ọlọ́run ní bá jẹ́ nìkan kan wá jẹ́ àṣẹyìn àwọn ẹni ọlọ́run dáadáa ọ̀dá àtúbà náà sí ọ̀dá ìlà ìdàdà yóò sùn ẹ farabalẹ̀ ẹgbọ́ ọlọ́run jẹ́ ẹ lò ọlọ́run jẹ́ ẹ fi ṣiṣẹ́ ọlọ́run yí àwọn ọmọ yìí ó ti yé èmi fáfáà mi ó ti yé mi fáwọn òbí mi ọlọ́run yí àwọn ọmọ yìí bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tí wọn gbọ́rọ̀ lọ́jọ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kúṣe ọlọ́run yí wọn padà náà bá sì yí padà wọ́n padà jẹ ìyá gbogbo tí wọ́n ṣe àmọ́ ádámọ̀ ọ̀ràn wọn ádámọ̀ sì ní kọ̀rọ̀ pé bí ó ṣe ìmọ̀ kò ní o kò sọ̀rọ̀ kàmá bàbá wa kàmá nílé fẹ́yìn kan kò sọ bẹ́ẹ̀ ní kí n gbọ́ kí n gbọ́ ní o ẹni tó wà kó súnmọ́ sí wa ádámọ̀ jù mí lọ́kọ́ jáde ẹni tó sọ kó súnmọ́ sí wa ádámọ̀ jù mí lọ́kọ́ jáde ọlọ́run gbàdúrà gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.